ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí kíkọ orin ìdánilẹ́kọ̀ọ́ nípa ìjàmbá òtútù. Tá a bá ń sọ̀rọ̀ nípa òtútù, ìgbà méjì ló ṣe pàtàkì láti rántí. Ìgbà kíní ni ìgbà òjò, ìgbà kejì ni ìgbà òjò dídì tàbí ìgbà ìrọ̀ yìnyín. A ó bẹ̀rẹ̀ láti kọ orin ìdánilẹ́kọ̀ọ́ nípa òjò. Ó yá ẹ jẹ́ á lọ. Òjò ń rọ̀, ṣeré nínú ilé, má wọnú òjò kí aṣọ rẹ má bàa tútù, kí òtútù má bàa mú ẹ. A ó tún bẹ̀rẹ̀ láti kọ orin òjò dídì tàbí ìrì dídì, ohun tí àwọn ẹlòmíràn mọ̀ sí yìnyín. Ó yá o. Yìnyín rọ̀, ṣeré nínú ilé, má wọnú ẹ̀gbọ́n kí ara rẹ má bàa tútù, kí òtútù má bàa mú ẹ. Àsìkò gbà wá láyè o, àmọ́ o ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.